àwọ̀ mi ló dúdú ẹ̀jẹ̀ mi ò mọ dúdú rárá irun orí mi ló dúdú ọpọlọ mi ò mọ dúdú o. ọ̀rọ̀ Funny Thinker Oríyọmí Hamzat ni mo tún fẹ́ sọ. inú mi dùn wípé ẹ̀yin èèyàn mi mọ̀ wípé kì í ṣe tàìrí content ṣùgbọ́n torí pé ikú ti ń pojú gbẹ̀ ẹni òwe ńlá ní ń pa á fún ni n tó ń gbé mi jáde nù o. Oríyọmí ọ̀ràn mi ń ṣẹ́ o bóyá lóríyọmí gan mọ̀ pé èèyàn kan ń sọ̀rọ̀ nípa òun ṣùgbọ́n tó yẹni ló yẹni. okùn ọ̀dà lọ́rùn adìẹ bó bá wá fìtì ọrùn adìẹ ẹ̀ ń fà lọ́wọ́ ni ò fìtì. so mo ní kí n sáré sọ fún yín ni pé oore níwọ̀n o. bẹ́ẹ̀ bá ti fẹ́ sórí ẹ sọ orí ṣe ẹ wojú ẹni tẹ́ ẹ fẹ́ sórí fún. lóòótọ́ bàbá sórí fún èèyàn dúdú èèyàn pupa lè san fún ni ṣùgbọ́n ká sórí fẹ́ni tí ó tún jẹni lẹ́sẹ̀ tàbí ẹni tí ó bùni jẹ lẹ́yìn eléyìí lèmi ń sọ nípa rẹ̀. oore dáa gan àmọ́ kẹsàn oore béèyàn bá kẹsàn oore ọmọ rẹ̀ àmọ́ kẹsàn oore. àwọn ọ̀rọ̀ yìí mo tún bá pàdé nípa Funny Thinker. mi máa ń torí Yọmí fi ṣe tó bẹ́ẹ̀ tó fi wò ó wípé kì í ṣe pé ìka tó fún lóúnjẹ ló fẹ́ gé jẹ ó fẹ́ rún gbogbo ìka márààrún tó kù tó bá pọ́sibù kó rún mẹ́wẹ̀ẹ̀wá tó bá pọ́sibù kó rún tọwọ́ àti tẹsẹ̀ mọ́. MC Wise welcome, how are you? tó bá pọ́sibù kó rún tọwọ́ àti tẹsẹ̀ mọ́ irú ìgbésí ayé tó ń gbé nìyẹn. now àwọn wòlíì kan ti wá sẹ́yìn ẹ̀yin kan ò gbà wọ́n gbọ́ àwa kan gbà wọ́n gbọ́. lára wàlíì Ọlọ́run lolúgbénga Adébóyè Àbẹ̀fẹ́ fún wọn tán of blessed memory kọ́lọ̀ wọn dẹlẹ̀ fọ́gà mi tí wọn kọ́ṣẹ́ lọ́ndà rẹ̀ ṣùgbọ́n tí mo rí mú lò nínú ìmọ̀ rẹ̀. ó sọ̀rọ̀ nínú rẹ́kọ̀dù tó pè ní Yorùbá Ronú. Yorùbá ronú bó o dẹ̀ fẹ́ máa ronú ó ní pé n ò gbọ́ sá bọ́ọ̀rọ̀ ìbájájò ẹ̀ lójú tán. òdìkejì ẹ̀ ló ti ṣe aṣọ ń fún lọ́wọ́ yìí jìnnà sálábàtà èpo ló gbélé rí jìnnà sórí yangi o. ìbẹ̀ kò lè sọ máa gba lẹ́sìn lọ́dọ̀ kú ní side 2 ẹ̀. ńbẹ̀ ló ti sọ̀rọ̀ nípa oríṣiríṣi àwọn èèyàn ọ̀dọ́mọdé òṣèré o ipò tí lágbájá wà ní wọ́n ń lé. wọ́n béèrè aṣáájú rẹ lọ́rẹ̀ olóhùn ti rí tipẹ́ oníṣe bí wọ́n náà lè ṣe ti ń ṣe o lè sọ ti ń sọ o lè sọ̀rọ̀ ti ń sọ ó wá ń sọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn ó ń gbèrò rẹ̀ lẹ́yìn ní burúkú. torí pé o ti ń sín gbẹ́rẹ́ sórí òun sín sẹ́nu orí ẹ̀fọ́ tí wọ́n tó lóògùn ẹ láyé. wọn ò wí fún ọ pé àfòmọ́kàn egúngi ọrùn sí bẹpẹ. Mr. Tunde Okoli, God bless you sir. wọn ò wí fún ọ pé àfòmọ́kàn egúngi ọrùn sí bẹpẹ. ṣé bó ti kọrin rẹ náà àpé òdùn ṣùgbọ́n ṣé wọ́n jó. so ó ní wípé gbogbo tí ẹ̀dá bá lòun ọ̀dà Ọlọ́run ní fún ní dà Ọlọ́run ní fún ní dà. Olúgbénga Adébóyè Àbẹ̀fẹ́ tẹ̀síwájú ó ní ìbá ti yé ọ ìṣẹ́jú mélòó ṣùgbọ́n ìwọ ọ̀dàlẹ̀ arówó gbàgbé ẹ̀jẹ̀ àtàgbẹ̀yìn bẹ́bọ jẹ́ rẹ̀ yìí kò ní jẹ́ oyè ọ láéláé.
ẹ̀kọ́ wà nínú gbogbo ọ̀rọ̀ Olúgbénga Adébóyè Àbẹ̀fẹ́ ti sọ sẹ́yìn pé láwọn àgbà òṣèré míì ńgbà láyé ìgbà tí wọ́n ń kọrin tó nítumọ̀, láyé ìgbà tí wọ́n ń ronú jinlẹ̀ kí wọ́n tó sọ̀rọ̀, kì í ṣe nísìnyí táwọn èèyàn ń dèdè rédíò tí wọn ò wà prepared. tọ́kàn jẹ́ pé nítorí bá ti mú wá lọ̀rọ̀ tí wọ́n sọ, òun náà dẹ̀ wọ́n sọ dayọ̀, òun náà dẹ̀ wọ́n sọ díṣẹ́. ńgbà táwa múṣẹ́ presentation ní ọ̀kúnkúndùn, odidi ọ̀sẹ̀ la fi máa ń rehearse. ìgbà tó yá la sọ́dọ̀ ọjọ́ mẹ́ta láàrin ọ̀sẹ̀, a fi máa prepare fún program ọjọ́ mẹ́jọ. láàmú rehearse pẹ̀lú ẹni tí ń bá kìíní. Kennedy amúniṣẹ́, akáràmásìkí ẹ̀, ajáramọ́. Olúgbénga Adébóyè Àbẹ̀fẹ́ náà lọ sọ̀rọ̀ kan, ó ní tó bá fẹ́ ṣe, ó ní ṣe bí ẹni pé ò ní ṣe mí mọ́, ṣe bí ẹni pé ò ní ṣe mí mọ́. n bá fẹ́ prepare program mi láyé ìgbà náà, content tó yẹ kí n fi ṣe program 3 àbí 4 ni mo máa fi ṣe program ẹyọ kan. wọ́n tó máa ń fi mí ṣe ẹ̀yẹ ní rédíò, wọ́n máa ń pè mí ní Mr. Material. yẹ̀yẹ́ dẹ̀ náà ń fi mí ṣe, wọ́n ní ẹ kò ní pẹ́ sọ tí ó sọ tán, kò ní pẹ́ sọ̀rọ̀ rẹ̀ tán. So kí n má gbà àkókò yín, like I said, ẹ bá ń gbójú ayọ̀ sókè, ẹ jẹ́ ká jọ gbọ́rọ̀ yìí. Now níbi ìkan náà ó sọ̀rọ̀ nípa màmá Aládò. ẹ jẹ́ n sáré play eléyìí kí n tó padà sọ́dọ̀ Oríyọmí Hamzat pápápá. ẹ kú dídí àsìkò ẹ̀yin alára wa. mo pàdé fọ́nrán kan níbi tá a ti rí ìyá kan amúnibú ní ẹran bí ẹ. ìyá kan amúnibú ní ẹran bí ẹ, ìyá Aládò ni o. níta Aládò sínú ìgbésí ayé ọ̀gbẹ́ni kò ń ṣe kékeré o. tí ń gbé mi ṣépè, ẹ̀sùn tó sì fi kàn mí ni pé. mọ́mí Aládò náà gbìyànjú, àwọn náà ṣe ní tí ò dáa. àgbàlagbà ò dẹ̀ yẹ kó ṣe nǹkan tí wọ́n ṣe. tàbá fẹ́ bára wa sòótọ́ ọ̀rọ̀, because gẹ́gẹ́ bí àgbàlagbà kò yẹ kán fèsì kámẹ́rà láti máa sọ̀rọ̀ funny thinker, reality ni. Aládò lẹ máa pè sọ́dọ̀, Aládò kì í ṣe bébì. Aládò tí mo wò ti níyàwó ńlé, òun lẹ́ẹ̀bá sọ̀rọ̀ níkọ̀kọ̀, àmọ́ bọ́ ọmọ ìrìn fẹ́ kọ́ bó ṣe ń bọ́ ọmọ ìrìn mọ́ bá rìn o, kì í ṣe pé máa dé gbàgede máa ṣépè fún òun náà, ò ní bọ́wọ́ ti gbàdó. ṣùgbọ́n ká wá lè mi lòun, ó lè fi yá Aládò, because nígbà tó jú ń pọ́ngun Aládò bára, àwòdì Aládò bára, kò sẹ́lòmíì tó dúró tì mọ́ yàtọ̀ sáládò. èèyàn máa wá ń fi yẹn yá ọ̀rẹ́ èèyàn. lóòótọ́ ìṣesí tó ṣe pẹ̀lú Aládò ni pé àwọn ò ní pàdé mọ́ tàbí àwọn ò ní jọ sọ̀rọ̀ mọ́. ṣùgbọ́n ẹni tá a bá pàdé, tá a bá ń gòkè, a tún lè pàdé ẹ̀ tá a bá ń sọ̀kalẹ̀. ọmọ òun kì í ṣe èèyàn burúkú láti ìgbà tó ń ti bí, láti dáadáa ọjọ́ ayé ẹ̀, wípé ìgbà tó ti pàdé mi ni mo ti sọ di ìdàkudà, and that's a very serious allegation. ní tí mo wá kọ́ fẹ́ béèrè ni pé torí pé òfin ni èmi ọmọ bá ń fi claim tí mo fẹ́ bá ń sọ lónìí. amòfin ńlá. ní tó wá bẹ̀rẹ̀ ẹ̀jẹ̀ àkọjọ rèé wo fọ́nrán náà. funny thinker, ìyá fọ́mọ mi o, kọ́ ìyàgò fọ́mọ mi pátápátá, tó bá fẹ́ sórí burúkú, tó fẹ́ rárìn la, tó fẹ́ rìn lọ, yàgò fọ́mọ mi o. ọ̀rọ̀ yẹn tóbi pọ̀. kéèyàn sọ fọmọ ọlọ́mọ pé tí ó bá fẹ́ sórí burúkú, tí ó fẹ́ rárìn ra, tí ó fẹ́ rìn lọ, abiyamọ kì í sọ̀rọ̀ ẹ̀. kò yẹ kó tẹnu àgbàlagbà bẹ́ẹ̀ jáde. gbogbo nǹkan bá fẹ́ sọ yẹ kán gbé mi. bí ọ̀jẹ̀jọ́ kan bí ọ̀jẹ̀jọ́ méjì wọ́n mọ funny thinker, bí ọ̀jẹ̀jọ́ kan bí ọ̀jẹ̀jọ́ méjì wọ́n rí pẹ̀lú ọmọ wọn. Aládò kì í ṣe bébì téèyàn lè gbẹnu ẹ̀ sọ̀rọ̀. ó wà very very unfortunate. màmá yẹn gan yẹ kan ń lè apologize lọ́dọ̀ funny thinker. so funny thinker apologize lọ́wọ́ àwọn tó bá fa nǹkan, ṣùgbọ́n tó ń kàn wọ́n lábùkù, tó ń kàn wọ́n ní àmà. ilé tó ṣe fún Oríyọmí Hamzat bad. Truth need to be told. Whatever anybody bá fẹ́ sọ, I don't care. pé èmi máa kàn kó lórí àwọn nǹkan tó ṣe, ó ti pọ̀ jù. ara àwọn aláìmọ̀ ẹ̀tọ́ wọn lábẹ́ òfin tí wọ́n máa jẹ́ kí àwọn ará òde ó pe ará Ìbàdàn lára oko rè. àkọ́kọ́ náà mo fẹ́ béèrè, kí ni ọjọ́ orí ọmọ yín ọ̀hún? ṣó below 18? tó bá jẹ́ kí ọmọ yín yẹn below 18, ẹ ní ẹ̀tọ́ lábẹ́ òfin láti wá fi ọlọ́pàá gbé mi nílé kí ẹ̀dẹ̀ gbé mi lọ sílé ẹjọ́.
wípé mo mislead ọmọ yín because ó below certain age tó fi require mo mislead ẹ̀ lábẹ́ òfin láti máa ṣe nǹkan tí kò yẹ kí a bá lọ́wọ́ ọmọlúwàbí because ó below 18 ṣùgbọ́n tó bá jẹ́ pé kò below 18 tó bá jẹ́ wípé adult lọ́mọ yín kódà kó jẹ́ pé bóyá ọjọ́ kan ló fi over 18 ẹ̀ mọ́ tẹ̀ ń sọ o àwọn kọ́nà mi ò tiẹ̀ wá mọ ọmọ ọ̀hún náà actually because ọmọ pọ̀ nínú ìlú mi ò dẹ̀ wá mọ bí mo ṣe wá dilẹ̀ tó bá jẹ́ wípé ọmọ ni mo wà ń kó káàkiri láìsí ọlọ́mọ lápẹ̀rẹ̀ n ò mọ́mọ́ ọ̀hún mi ò dẹ̀ mọ̀ ìyá tó ń sọ̀rọ̀ yìí náà ṣùgbọ́n mo rí wípé ọ̀rọ̀ àìmọ̀ kan. ó lóun ọmọ ọmọ kò dẹ̀ mọ̀ ìyá tó ń sọ̀rọ̀ ó ti tó bẹ́ẹ̀ náà. ń tẹnu ìyá ìjáde mo tún wá rí bíi ọ̀rọ̀ tí wọ́n ń kó hàzèèyàn láti sọ bíi pé àwọn kan wà behind the cameras tí wọ́n ń fún lọ́pọ̀npọ̀n pé ntọ́ gbọ́dọ̀ wí rè. àkọ́kọ́ náà as far as I'm concerned mi ò ṣe nǹkan kan tó lòdì sófin ṣùgbọ́n gẹ́gẹ́ bí mo ṣe wí tẹ́lẹ̀ tó bá jẹ́ wípé ọmọ yín yẹn below 18 ẹ lọ rìpọ́ọ̀tù ní nearest police station kí wọ́n pè mí kẹ̀dẹ̀ gbé mi lọ sí ilé ẹjọ́ wípé mo mislead ọmọ yín lábẹ́ òfin ṣùgbọ́n tí ọmọ yín bá ti lè over 18 á jẹ́ wípé ẹ̀yin gan lẹ ẹ̀kọ́ ọmọ yín nìyẹn o yín ìdẹ̀lẹ̀ sọ pé bóyá ẹ̀kọ́ because you don't give what you don't have. Can you imagine? You don't give what you don't have. So mọ́mí aládùúgbò ní tí wọ́n lè fi tọrẹ fọ́mọ wọn. What you don't have. So ajẹ́ pé ẹ̀yin lé ẹ̀kọ́ tàbí kó bóyá kó gbẹ̀kọ́ because báwo lẹ ṣe máa bí ọmọ tí ẹ̀yin ò ní lè bá sọ̀rọ̀ wípé these days mo ti notice àwọn ọ̀wà kan lọ́wọ́ ẹ̀ tí o kì í wù tẹ́lẹ̀ láti gbà tó o ti ń bá ọ̀gbẹ́ni tí wọ́n ń pè fọ́ní ti ń kà yín o mọ́ bá rìn mọ́ o ṣe bí ọmọ tí yín lẹ́yìn ó bá sọ̀rọ̀ pé mọ́ bá fọ́ní ti ń kà rìn mọ́. well ẹja fi léyìn ó bẹ̀rùn òun gangan kọ́ mo bá wá kẹ́ẹ̀kan fi rí díẹ̀ nínú ìrìn àjò ọ̀rẹ́ wa ni now ṣé ẹ gbàgbé Oríyọmí pé àdàbílẹ̀ lórí ìrìn àjò ẹ̀ wá dojúrú gbogbo nǹkan ò lọ bó ṣe yẹ kó lọ gbogbo nǹkan dàrú bí ẹsẹ̀ télọ̀ ó wá rò pé èpè t'Oríyọmí sẹ́ ní ń dàún láàmú káàkiri tí ò jẹ́ kó ń rọ́rọ̀ náà lọ Ọlọ́run ọba mi ń gbọ́ ó wà nínú ẹ̀ ṣùgbọ́n kì í ṣe ònìkan káforí kú jàǹkáwọ̀ ń bí káfọrùn fàjọgọdì ń bì yìí ń lóore rajọ sí ọ̀rẹ́ wa lára kì í sọ̀rọ̀ Oríyọmí Hamzat t'Oríyọmí bá ṣàdúà ọdọ̀kan rẹ̀ t'Oríyọmí bá ṣépè kò dọ́kan rẹ̀ ẹgbẹ́ àlàyé mi dáadáa t'Oríyọmí bá ṣàdúà ọdọ̀kan rẹ̀ t'Oríyọmí bá ṣépè kò dọ́kan rẹ̀ tó rábì amọ́ ni ó fẹ́ràn dàgbàsókè èèyàn ó dẹ̀ láìkì àwọn èèyàn so tó bá ṣépè àkókò bínú ni kò dénú ẹ̀ kò dọ́kan ẹ̀ ṣùgbọ́n tó bá ṣàdúrà tó bá sọ pé ó ti tán nù òun èèyàn bí mi ni ó ti tán nù mi so Oríyọmí padà ṣàdúrà fún ẹja gbọ́. tó bá jẹ́ pé afẹ́fẹ́ l'Oríyọmí lò tó sọ dògo afẹ́fẹ́ ó sọ ọ́ dògo. agbára afẹ́fẹ́ tí mo fi ń sọ̀rọ̀ èyí tí mo fi pé. Mr. Ifaniyi Mr. Ifaniyi Ogunlọlá God bless you sir ẹ ká lẹ́sà o mi ní wáyé tí o. dàbí lọ́jọ́ kìíní àná nígbà tí ìwà tó wù sí mi dùn mí wọnú egun. mo tún wá fi pé àdàbí ìdàkejì lónìí. tó bá ṣe pé ọmọ kankan ò gbọdọ̀ mi kọjá rí káyé rẹ̀ ó bàjẹ́. tó bá ṣe pé ọmọ kankan ò gbọdọ̀ mi kọjá rí kó dèrò èyí. wọ́n ní ti ń kà ayé mi ò ní bàjẹ́. látòní lọ ìwọ náà ò dèrò èyí mọ́. gbogbo ẹ̀mí tó ń bínú sí ọkọ bẹ̀rẹ̀ sí máa yọ́nú sí ọ. kí ló dé táwọn ẹ̀mí kan ń bínú sóun nìkan ni kò ní alágẹmọ kó ojú àrò ọlá alágẹmọ kó ojú àrò bójú ọba tàrù sí kò yẹ kó ta alágẹmọ. gbogbo ń tọ́ ta kù ọ́ kó bẹ̀rẹ̀ sí ní máa nífẹ̀ẹ́. agbára afẹ́fẹ́ wàá fi jẹ iyó wàá fi yá wàá fi rà wàá fi ṣe tí n bá yọ́nú sí ọ tinútinú gbogbo tó o bá dáwọ́ ní kó máa yọrí sí i. bó bá ṣe ń dìde báyìí lórí ìkúnlẹ̀ yìí kó o sì máa ga sí i. ọ̀yà dìde.
tí n bá yọ́nú sí ọ tinútinú ó dẹ̀ yọ́nú sí tinútinú ṣùgbọ́n egun orí kan ráàyà agídí inú ní tó ń dọ̀rẹ́ wà láàmú. tán nínú mi pátápátá. báwa Sowore bá a mẹ́tọ́ ilẹ̀ Yorùbá. bàbá wọn Sowore bá a mẹ́tọ́ ilẹ̀ Yorùbá. àwọn activist tòótọ́ nù yàtọ̀ sáwọn audio activist inú ìpínlẹ̀ Ọ̀yọ́. yàtọ̀ sáwọn audio activist inú ìpínlẹ̀ Ọ̀yọ́ Oríyọmí ní bá wíwọ̀n Oríyọmí ló ti di audio activist inú ìpínlẹ̀ Ọ̀yọ́. rédíóníkì tó kún fẹ́ ṣe gómìnà. rédíóníkì tó pọ̀ fẹ́ ṣe gómìnà ṣé lẹ́yìn náà pọ̀ jù. lásán ló níbi ìtajà kàrà. ẹnu lásán ló níbi ìtajà kàrà ṣé lẹ́yìn náà pọ̀ f'Oríyọmí. Does that make any sense? bọ́lá bá délẹ̀ tẹ́tẹ́ pè báyìí yóò ignore mẹ́sẹ̀gì yìí ni. ọmọ rédíò olójó ní wèrè. mo ti ṣe fọ́nrán lórí àwọn ẹgbẹ́ òṣèlú tó ṣeé ṣe tá a lè mọ̀ sí mára àwọn ẹgbẹ́ òṣèlú tí wọ́n sì wà nínú eré ìje òṣèlú nínú ìpínlẹ̀ Ọ̀yọ́. mo dákọ̀ ẹgbẹ́ òṣèlú PDP, mo dákọ̀ ẹgbẹ́ òṣèlú APC, mo dákọ̀ ẹgbẹ́ òṣèlú tí gómìnà Ṣèyí Mákindé bá lọ, mo sì dákọ̀ ẹgbẹ́ òṣèlú ADC. ṣùgbọ́n ní tàkọ́ pàtì gẹ́gẹ́ bí mo ti ṣe bí ẹni tó fi àtẹ̀jíṣẹ́ sọwọ́ sí agbọ̀n kan sí rẹ̀ ní mi. mo ní ṣé àkọ́pàtì tọ̀sùn ló ń wí àbí tọ̀yọ́. sẹ́yìn rí torí ọ̀tọ̀ ń tọ́lú ọ̀tọ̀ sì tún ń tọ́lú wò. tó bá jẹ́ wípé àkọ́pàtì tọ̀sùn a lè yọwọ́ pé èèyàn ń bẹ lórí àga àpèrè àṣẹ lọ́wọ́ a lè yọ kù, ṣùgbọ́n síbẹ̀ náà ipò kejì ni ó ṣe. ó ti ń bá wa dìbò Ọ̀ṣun lẹ̀ ọjọ́ election ò tí ì dé. ó ti mẹ́ntí ó jẹ gọ́vnọ̀ àtẹ̀ntí ó jẹ gbákejì, ó ti mẹ́ntí ó jẹ gọ́vnọ̀ àtẹ̀ntí tó máa lose, ó ti mẹ́gbẹ́ tó máa win àtẹ̀gbẹ́ tí ó ṣe pò kejì. Kọ́lákọ́ pàtì ìpínlẹ̀ Ọ̀ṣun ni ó ṣe pò kejì. so àwọn àǹjẹ̀nú lé wọ́n ti gbé wá fún arínúròde olùmọ̀ràn ọkàn, ẹni tó gbọ́n tó lẹ́nìkan ọ̀gbọ́n mọ́, olórí àwọn òmùgọ̀ ni. ẹgbọ́n nǹkan tó sọ. ipò kejì ni yóò ṣe. abáwápò ń bẹ̀ wọ́n wá ń sọ̀rọ̀ àkọ́pàtì ti Ọ̀yọ́ ilé lóde Olúyọ̀lé tọ̀dọ̀ tí wá ń bí lè ṣe ipò kẹrin tó bó iṣẹ́ nìyẹn o. ẹ̀yin ọmọ ẹgbẹ́ àkọ́pàtì nílé. wọn ò lè ṣe ipò kẹrin, can you imagine that. olódò lẹ́yìn odi awareness pàápàá jùlọ nínú ètò ìdìbò ìpínlẹ̀ Ọ̀yọ́ lọ́dún 2027 awareness lẹ fẹ́ ṣe o. awareness lẹ fẹ́ ṣe fún ẹni tí ó bá mọ̀ tẹ́lẹ̀. now kí ló bí gbogbo eléyìí? torí pé wọn ò fún lówó kó wá campaign, wọn ò fún lówó. èmi ò mọ influence ẹ ní Ọ̀yọ́ state ní tèmi o, mi ì mọ impact tí campaign rẹ fẹ́ ní, mi ì mọ bó ṣe ní weight tó fi lè convince gbogbo ìpínlẹ̀ Ọ̀yọ́ pé ẹgbẹ́ kan tó ń bá ti campaign fún ni kí wọ́n dìbò fún, tó dẹ̀ máa rí bẹ́ẹ̀. ìyẹn nìkan náà ni surprise tọ̀dọ̀ mi tí ó wù mí kí n rí clarification ẹ̀, because I do say it as far as I'm concerned. Oríyọmí Hamzat ò ní ìdìbò bọ́ yìí, ó ní ìdí Ọlọ́run, ó ní ìdí ẹ̀yin èèyàn ìpínlẹ̀ Ọ̀yọ́, ó ní ìdí àwọn mẹ̀kúnnù náà dẹ̀ ló ń dìbò, olówó kọ́ o. mẹ̀kúnnù ìlú ló ń dìbò pẹ̀lú àwọn arúgbó tẹ́ ẹ̀ka kún kankan yẹn, àwọn ló ń pọ̀ ní polling unit o, àwọn ló lọ ń dìbò. pé púpọ̀ nínú àwọn olórí yín mọ̀, ṣùgbọ́n sẹ́yìn mọ̀ pé mo ti wí ọ́fẹ́ tẹ̀ mẹ́ta ní ìsìn pé àìgbọ́rò òjò lẹ́nu akíkanjú àwọn ò ní lè sọ. tí n bá ń báyàn rìn mi kí n tọrọ owó lọ́wọ́ ẹ̀ ẹlẹ́dàá yín rí bọ́ tọrọ òṣèlú bá délẹ̀ mo ní iṣẹ́ tá a fẹ́ ṣe yóò iṣẹ́ tó tóbi yín o. tí ẹ bá dẹ̀ fún wa lówó àwọn èèyàn bí yín máa gbówó wá o. tẹ́ bá ti gbówó dé èmi ò ní lè rìjẹ́ẹ̀tì owó láti ta. ní Gbẹ́ngà Adébóyè sọ wípé ìbá ti yí ọ ìṣẹ́jú mélòó, ṣùgbọ́n ìwà ọ̀dàlẹ̀ arówó gbàgbé ẹ̀jẹ̀ àtàgbẹ̀yìnbẹ́bọjẹ́ rẹ̀ yìí kò ní jẹ́ oyè ọ láéláé. arówó gbàgbé ẹ̀jẹ̀ lélẹ́yìí, ìwà àgbẹ̀yìnbẹ́bọjẹ́ lélẹ́yìí. mo ní kẹ́ ẹ fún wa lówó, àwọn èèyàn yóò gbowó fún wa
ìsìn lè kọ́. tí n bá fẹ́ reject owó láti ta yóò jẹ́ wípé mo ti gbowó níbi tí mo wà, owó tí mo wá gbà níbi tí mo wà ó lè má tó yìí tí owó tí mo gbà níbi tí mo wà ó lè má tó yìí tí wọ́n fẹ́ mú wá níta o, èyí tó fẹ́ mú wá láti ta lè dùn yẹn lọ o, all fine and good. Well, kò jù bá náà lọ, mo fẹ́ èmi kàn fẹ́ kẹ́ ẹ gbọ́ náà ni. Àkàndá ọ̀rọ̀ Awíkonko Àjàó ọ̀rọ̀ Awíkonko asọ̀ lójú ọlọ́rọ̀, bọ́lọ́rọ̀ bá gbọ́ kí bàbá ńlá bàbá ọlọ́rọ̀ ó ṣe. Gbogbo ohun tí ẹ̀dá bá ń ṣe ẹ̀já mọ́ máàkì ibi tá a bá dé, torí òní kọ́ ọ̀la ó béèrè lọ́wọ́ wa, níta bá fò ní ṣe ọ̀la ó béèrè ẹ̀. Mo lè ṣe, mo lè ṣe, mo lè gòkè, mo lè sọ, mo lè ṣe yìí, mo lè ṣe tọ̀, mo lè sọ yìí, mo lè ṣe tọ̀hún, mo lè sọ tọ̀hún. Ọ̀la ń bẹ ń bẹ, àtúbọ̀tán jà jù. Èmi ò sọ pé kẹ́ntì ọba dalẹ̀ ọmọ dalẹ̀ o, ṣùgbọ́n kí wọ́n kàn fà á kò kan rántí nígbà tí ọ̀dàlẹ̀ ò ní dalẹ̀, ẹni tí ọ̀dàlẹ̀ ò ní dalẹ̀. Èèyàn ò ní mú sẹ́jẹ kó mú ìsẹ́jẹ, èèyàn ò ní mú méjèèjì jẹ. Ilé ìtọ́sàn jù tó dáa jù láyé ní kẹ́dà ọmọ dalẹ̀. Mágíkà ti ń fún ọ lóúnjẹ o. As far as I'm concerned, kò sí ní tí ẹ̀dá ṣe fún ẹ̀dá ọmọ ẹgbẹ́ ẹni téèyàn bá tán débi pé yọ́ láǹfààní àti fani ń tan ya. Sánsọ ẹran mẹ́ran kẹran ọkànran pa ni. Bó lórí ọmọ yóò sì lọ fọwọ́ ààrẹ ìfàjọgọ̀dì. Àjókòó jẹ́jẹ́, àjókòó kunkun, kì í já kó jókòó jẹ́jẹ́ ó jókòó jẹ́jẹ́. Jẹ́jẹ́ lọmọ ọlọ́mọ wà tí ń sọlá lórí TikTok. Wọ́n ló ní ọmọ bọ̀ lórí rédíò. Ó ṣe papọ̀. Ó ṣe papọ̀. À ń gbòrò mọ́dí ẹ lọ́wọ́ ọkú, ó ní kòtò àtàn gangan ló fi ti òun, ń bẹ̀ gangan ló wú òun láti lọ jẹun. Because yóò bá lóògùn tá a bá fowó ṣe ẹ̀yìn àrò ní gbé. Tó bá kọ proposal sí rédíò, tó ṣe demo lọ sí rédíò, tán bá fún ní 30 minutes yóò mọ̀ value ẹ̀. Ṣàṣà ní rédíò tán ti ní bá proposal wa àti demo wa bọ́n bá láfipamọ́ dáadáa. So ṣùgbọ́n bó ti ẹ̀jẹ̀ pẹ́rù kan ní mú ní gbogbo ẹrú, ẹnìkan ò lè stop èèyàn pé kọ́ mọ́ ṣòore mọ́. Òun tọ̀hún ló ti jẹ̀wọ̀n bá tí ó jẹ, àlejò tí ń gbọ̀n kúrú lọ́rọ̀ ẹ̀ ní tí ó jẹ ní jẹun. Ńgbàtẹ́ ìrẹ́lẹ̀ kúrú tí ń kiri lọ, ó fún lójú rẹ̀ ẹ̀rẹ̀ kúrú aláta o, ẹ̀rẹ̀ kúrú ẹ̀jẹ̀ kọ́ o. Lẹ́wà ni àlejò ilé kúrú ní lọ ìkúrú wọ́n sì dá o, ọbẹ̀ wọ́n dá o, màmá yẹn máa ìkúrú ṣe o, a sì máa nípọn wọn a máa ní tìǹkó. Ṣé ń bá yín rà? Gbà mo láìkè ìkúrú, èmi náà láìkè ìkúrú, àmúdẹ̀ ti jẹ́ ti pẹ́ gan, ẹ bá mi rà. Àwọn á ní kan ra mẹ́ta, méjì ti wà ókè, méjì ti tó, méjì ti tó. Àwọn á rà fún ọ. Ẹ̀kọ́ mélòó lọ fẹ́ jẹ ọlẹ́kọ̀ọ́ méjì, wọ́n rẹ̀ ẹ̀kọ́ méjì. Ó ti ìjẹ̀kọ́ kan tán, ó ti jẹ kúrú tán. Sọ́sọ́ pé kí wọ́n tún wélé kúrú lọ ni. Ńlá fi pé àlejò tí ń gbọ́n kúrú. Ní tí ó jẹ ní ti ń jẹ wọn, bá tí ó jẹ ní ń jẹun. Ọ̀sá ti mọ̀ pé àwọn kọ́ wọ́n sì kúrú, àwọn kọ́ wọ́n rò. Àwọn kọ́ wọ́n pọ́n. Ojú ẹ̀ wọ́n ṣe pé ńgbà tí ń kiri lọ sì ti bá tiẹ̀ lọ. Sọ́wọ́ àtọ́ pé kán bọ́ sí títì kán máa wélé kúrú kiri ni. Wọ́n bá tí ó jẹ lọ jẹun. Mọ̀ pé bí èèyàn lójú àánú ju nǹkan mìíràn lọ. Well, ẹ má jà sọ̀rọ̀ lọ bẹ̀. Pé bọ́yá àwọn ìlẹ́jọ́ ṣe máa ń nà. Ẹni tí ò tí èèyàn àbí obìnrin ò tí ì kú òlé ọkọ nìyẹn, kò gbọ́dọ̀ tí ì máa káyé àṣẹ. Kò sí tí ò lè ṣẹlẹ̀ lọ́la. Good luck to him. God bless you. Good luck to him. So well, Àkàndá ọ̀rọ̀ Awíkonko gbogbo ìgbà náà kọ́ ni a mọ̀ pẹ́ o. Ṣókí n bá ti deliver message mo fẹ́ deliver. Ó ti tán náà nù. Ǹdẹ̀ nígbà kọ́ọ̀lì lórí because a ti gba.